Mr. Adamaniga àti kábíyèsí nìkan lẹ́yìn náà aṣojú alábùkù pẹ̀lú kábíyèsí nìkan. Níbi tí a dé Chief Mrs. Fọlákẹ́ṣẹ́ àtọwọ́ pọ̀ àjọ ìjọ àgbà níbí àti gbogbo àwọn tó tẹ̀lé. All the alábùkù families. Adúgbò àwọn kábíyèsí is a very majesty. Bàbá wa ọba mẹ́rin àgbẹ̀dì adúgbò ìyáláyé tó ìkọlálé. Àwọn bàbá yọrí sọ́rọ̀mí. Àdúgbò bàbá wa bàbá Adéṣí Kẹ́bíṣọ̀. This time you got to yourself. You got to yourself. This time you got to yourself. Allow me to talk. This time you got to yourself. Say what is that? You got to yourself. This time you got to yourself.
Yeah.
Amen.